ẹ bá mi gbowó mi o, mi ò ní gbà káwọn alágbára nàìjíríà fọwọ́ lágbá mi lójú. Sunday Ìgbòho. Bí a ti ń sọ̀rọ̀ yìí, olóyè Sunday Adéyẹmọ, ẹni tí gbogbo ayé ń pè ní Sunday Ìgbòho, ti gba ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa lọ o. Ó ní kí wọ́n bá òun gba owó òun, ìyẹn owó ńlá kan tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní wọn kò gbọ́dọ̀ fóun. Bẹ́ẹ̀ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ kan nílùú Ìbàdàn ti ní kí wọ́n fóun lówó náà 20 billion naira ni. Ọ̀rọ̀ ló bá Mokomoro wá, obìnrin kì í mọ méjèèjì papọ̀. Ohun tó ṣẹlẹ̀ sí Sunday Ìgbòho nílé ẹ̀ lọ́jọ́ kìíní oṣù keje ọdún 2021 ló jẹ́ kí wọ́n dájọ́ bẹ́ẹ̀ fún un. Ẹni tó bá rántí ọjọ́ náà yóò mọ̀ pé ọ̀kan nínú àwọn ọjọ́ tó mi Nàìjíríà lògbòlògbò ni, nítorí kò síbi tí ìròyìn ọ̀hún kò dé. Bẹ́ẹ̀ àdúgbò Sọ́kà nílé Sunday Ìgbòho gan lọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Ọjọ́ burúkú èṣù gbomi mu ni, ọjọ́ burúkú tí kò wọ́pọ̀ bí ọjọ́ rẹ̀. Àwọn kan ni wọ́n déédé bẹ̀rẹ̀ sí yípo ilé Ìgbòho lóru lọ́jọ́ náà ní déédé aago 1 ààbọ̀. Ó pẹ́ kí wọ́n tó mọ̀ pé àwọn DSS àti sọ́jà ilẹ̀ wa ni wọ́n. Ìdí ni pé àwọn kan ti wá bẹ́ẹ̀ rí nígbà kan tí wọ́n láwọn sọ́jà tí Ìgbòho àti àwọn ará àdúgbò lé wọn lọ. Irú ẹ̀ náà ni wọ́n tún pè é. Àmọ́ tàwọn eléyìí yàtọ̀. Àwọn DSS àti ọ̀pọ̀lọpọ̀ sọ́jà ni wọ́n múra bí ẹni tó ń lọ sójú ogun tààrà ni o, nítorí àwọn sọ́jà náà dé koto ogun. Wọn kò tilẹ̀ rìn jìnnà tí wọ́n fi da ìbọn bolẹ̀, tí iná ìbọn sì ń ṣẹ́yọ níbi gbogbo. Inú ilé ni wọ́n ń yìnbọn sí nígbà tí àwọn sì wà níta. Àwọn méjì nínú wọn gba orí fẹ́ǹsì, wọ́n sáré lọ sí géètì láti inú ni àwọn tó kù bá rọ́ wọnú ilé. Ilé náà sì dàbí ojú ogun. Kíá ni wọ́n ti mú ẹni méjì balẹ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn Ìgbòho. Àáfàá Fàtáì tó jẹ́ ìbátan Ìgbòho nídìí ìyá tó ń kírun nínú ilé jẹ́jẹ́, tó jẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo ìbọn ló ń sáré yan náfìlà. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà kò ríran. Níbi tó ti ń kírun yìí làwọn sọ́jà ti yìnbọn lù ú lágbárí. Wọ́n pa Saheed Adisa tí wọ́n ń pè ní Àdògán náà, ẹni tó ní iléeṣẹ́ mọ́tò Ọládàms Motors lọ́ṣogbo. Ó kàn wá sílé Ìgbòho láti rí i lásán ni. Bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe àwọn míì léṣe rẹpẹtẹ. Wọ́n wá Ìgbòho títí bíi kí wọ́n rí i. Àmọ́ ọmọkùnrin ti fewé ààbò bò wọ́n lójú. Fírífírí lójú rí mú bọ̀ọ̀bọ̀ làgùtàn yìí wò. Mọ́nàmọ́ná kì í ṣíjú wo ẹni tí yóò pa òun. Gbogbo bí wọ́n ti dààmú tó, wọn kò rí Ìgbòho. Èyí ló bí wọn nínú jù, nítorí wọ́n mọ̀ pé Ìgbòho wà nínú ilé náà. Àwọn DSS náà sì ti dira wá. Wọ́n dira wá gidi ni wọ́n bá pe àwọn olóògùn tí wọ́n mú wá. Àwọn olóògùn 3 ńlá wọn bá bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ kiri inú ilé náà. Nígbà tó yá ni wọ́n bá sọ fáwọn DSS pé Sunday Ìgbòho ti di ológbò ni o. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn ológbò tó wà níbẹ̀. Kíá ni wọ́n ti pa 4 nínú wọn. Wọ́n sì gbé ọ̀kan tó kù dé Àbújá kẹlẹlẹ. Bí wọ́n ti ń pa àwọn ológbò yìí ni obìnrin kan tó wà nínú mọ́tò tó dàbí ọ̀gá wọn ń pariwo níbẹ̀, ẹ mú un láàyè tàbí òkú ẹ̀, ẹ yìnbọn fún un. Pẹ̀lú ẹ̀ náà wọn ò rí Ìgbòho. Ìyẹn ni wọ́n fi bà ọ̀pọ̀lọpọ̀ ohun ní ẹ̀ jẹ́, tí wọ́n bà G-Wagon tó wà níbẹ̀ jẹ́ pátá, tí wọ́n bà Prado ẹ̀ jẹ́ àti àwọn ohun olówó iyebíye nílé Ìgbòho. Ọ̀pọ̀ àwọn nǹkan ìní Ìgbòho làwọn sọ́jà tó bá wọn wá ń jí kó, bíi góòlù bíi owó. Gbogbo ohun tí wọ́n rí tó ṣe é kó, bẹ́ẹ̀ ni wọ́n jí wọn kó lọ nígbà tí kò kúkú sí ẹni tó lè mú wọn. Nígbẹ̀yìn láàrin òru náà wọ́n kó àwọn ọmọ tí wọ́n ń gbé ilé Ìgbòho àti àwọn èèyàn tí wọ́n ń bá a ṣiṣẹ́ àti àwọn tí wọ́n rin àrìnfẹsẹ̀sùn lásán lọ. Àpapọ̀ àwọn 22 ni wọ́n kó kúrò nílé Ìgbòho. Ọkùnrin 12 àti obìnrin 10. Wọ́n sì gbé ológbò kan tó kù tí wọn kò pa dání. Wọ́n sì ń rò pé Ìgbòho nìyẹn. Nígbà tí wọ́n ti pa ológbò 4 tí kò yí padà di èèyàn, wọ́n nígbàgbọ́ pé ẹyọ kan tó kù yẹn yóò yí padà sí Ìgbòho nígbà tí ebi bá pa á dáadáa. Ìgbà tí àwọn tí wọ́n kó yìí dé ìta gbangba ni wọ́n rí i pé mọ́tò àwọn sọ́jà tó wà níbẹ̀ lé 20 dáadáa. Tàwọn DSS náà sì wà níbẹ̀. Àmọ́ níbẹ̀ ni àwọn sọ́jà ti padà ní tiwọn o. Ó jọ pé Ìbàdàn níbẹ̀ làwọn ti wá. Ni wọ́n bá kó àwọn ọmọ Ìgbòho Àbújá yá, wọ́n lọ́daràn ní gbogbo wọn. Nígbà tí wọ́n ń lọ, wọ́n kó wọn dé iléeṣẹ́ DSS tí ẹ̀ka Èkìtì.
wọ́n dúró níbẹ̀ wọ́n fọ̀rọ̀ wá àwọn obìnrin tí wọ́n kó mọ́ wọn lẹ́nu wò. Lady K ni wọ́n ń pariwo tí wọ́n sì ń béèrè ẹ̀ kiri tí wọ́n sì dá òun dúró nígbà tí wọ́n rí i. Wọ́n ní káwọn 9 tó kù máa lọ. Bẹ́ẹ̀ ni wọ́n dá àwọn 13 náà padà sí mọ́tò wọ́n sì fòru náà gbé wọn lọ sí Àbújá. Àmọ́ nígbà tí wọ́n dé ọ̀hún wọ́n rí i pé ọ̀kan nínú àwọn ọkùnrin tí wọ́n mú yìí ọlọ́pàá lòun. Àdògán onímọ́tò láti Òṣogbo yìí ló ń ṣọ́. Nígbà tí wọ́n sì ti pa ọ̀gá ẹ̀ tí wọ́n sì béèrè ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tí wọ́n rí i pé ojúlówó ọlọ́pàá lòun ni wọ́n bá dá ọgbọ́n fi sílẹ̀. Wọ́n sì kìlọ̀ fún pé wíwo lẹ́nu awo ń wo, bóbìnrin bá máa wo kò gbọ́dọ̀ wí. Ohun tí ojú asòpá bá rí lóko ìtó kì í délé ròfẹ́ nìkan. Ní gbogbo àsìkò yìí ní ìjáyà ti mú àwọn aráàlú torí kò sẹ́ni tó mọ ohun tó ń ṣẹlẹ̀ gan. Àfi nígbà tó di ọ̀sán ọjọ́ náà tí àwọn DSS yìí jáde fúnra wọn pé àwọn làwọn lọ sílé Ìgbòho lóru. Àwọn DSS yìí jáde lọ́jọ́ yìí kan náà ọjọ́ 1 oṣù keje wọ́n sì jẹ́wọ́ pé Sunday Ìgbòho làwọn wá lọ sílé pé àwọn fẹ́ mú un ni. Ṣùgbọ́n àwọn ò bá o. Wọ́n ní àwọn lọ sílé ẹ̀ láti mú un nítorí àwọn gbọ́ pé ó ti sọ ilé náà di ilé ẹrù níbi tó ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà olóró gbogbo sí. Wọ́n lóhun tó jẹ́ kí àwọn lọ síbẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ó kù ọjọ́ 3 péré tí Ìgbòho ń lọ sí Èkó láti lọ ṣe ìpolongo ọ̀rọ̀ Yorùbá Nation tó ń lọ lọ́wọ́ nígbà náà ni. Ó ti lọ sífẹ̀ àti àwọn ìlú míì lọ́ṣùn. Wọ́n ti lọ sí Oǹdó wọ́n sì ti mọ̀ wọ́n níbàdàn dáadáa. Èkó ló fẹ́ lọ láti sọ ohun tí àwọn ń ṣe fún wọn. Nígbà náà ni àwọn DSS yìí dé bí olè lóru. Àbújá tí wọ́n kó àwọn ọmọ ẹ̀ lọ ni wọ́n ti kó gbogbo ohun tí wọ́n ní àwọn bá nílé ẹ̀ sílẹ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ sí kà wọ́n lọ́kọ̀ọ̀kan. Wọ́n ní àwọn bá ìbọn AK-47 méje. Àwọn bá ìbọn akitipi ọlọ́ta púpọ̀ 3. Bẹ́ẹ̀ làwọn bá ọta ìbọn 5,000 tí àwọn sì bá àdá 5 àti ọ̀bẹ 2 nílé òun nìkan. Àwọn DSS yìí ní àwọn bá kọ̀ǹpútà àwọn sì bá ọ̀pọ̀lọpọ̀ láńsẹ̀sì dẹ́rẹ́bà àti oògùn abẹnú gọ̀ǹgọ̀ tó pọ̀ gan. Ni wọ́n bá kó gbogbo ẹ̀ kalẹ̀ dígandígan ni wọ́n bá ní kí àwọn onífọ́tò máa yà á. Ṣùgbọ́n àwọn ọmọ Ìgbòho ní àwọn ò rí irú nǹkan báyìí rí nílé Sunday Ìgbòho. Àmọ́ ní gbogbo ìgbà tí àwọn fi ń ṣe léyìí Ìgbòho pàápàá ti wà lọ́nà Kútọ́nù. Ó sì bọ́ mọ́ wọn lọ́wọ́ pátápátá. Ṣùgbọ́n wọn ò fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀. Wọ́n kó wọn délé ẹjọ́. Síbi àwọn adájọ́ kò rí ẹ̀rí kan báyìí tí wọ́n lè fi ṣe ohunkóhun fáwọn tí wọ́n mú yìí. Àwọn tí wọ́n mú ọ̀hún ni Sunday Bámidélé, Táíwò Ọpẹ́yẹmí, Olúwapẹ̀lúmi Kúnlé, Adélabú Usman, Ayọ̀bámi Donald, Jamiu Noah, Abidin Shitu, Díẹ̀kọ́lá Adémọ́lá, Tajudeen Ẹ̀rìnoyè, Abdulateef Oyègbadé, Kasim Raji àti Amuda Babátúndé tí wọ́n ń pè ní Lady K. Ohun tó tilẹ̀ mú nǹkan le díẹ̀ fáwọn DSS ni pé àwọn aráàlú ò gbà pé ilé Sunday Ìgbòho ni wọ́n ti bá gbogbo ohun tí wọ́n kó jáde yìí. Wọ́n ní nítorí pé àwọn aráàlú ń pariwo pé wọ́n fẹ́ dáná sí Ìgbòho lọ́rùn ni wọ́n ṣe wá àwọn nǹkan wọ̀nyí jáde. Àti nígbà tí wọ́n ti yìnbọn pa àwọn ọmọ ẹ̀ 2 mọ́ inú ilé ni wọ́n ṣe ń purọ́ fáráàlú pé àwọn yẹn ni wọ́n dojú ìbọn kọ àwọn. Rédèrèdè bí eré òṣùpá lọ̀rọ̀ náà parí sí ní kóòtù. Wọ́n fi wọ́n sílẹ̀ nígbẹ̀yìn lẹ́yìn oṣù 2 àti ọjọ́ 2. Wọ́n ní àwọn gba béèlì wọn. Nígbà náà ni Ìgbòho fúnra ẹ̀ gba ilé ẹjọ́ lọ. Ó ní kí wọ́n bá òun gba 500 bílíọ̀nù náírà 500 billion naira lọ́wọ́ àwọn EFCC torí wọ́n lọ sílé òun lóru. Wọn kò mú ìwé kankan wá pé wọ́n fẹ́ ṣáàjì ilé òun. Bẹ́ẹ̀ ni wọn kò kọ̀wé sóhun pé kí òun wá tí òun kò lọ. Wọ́n kàn dé lóru ni tí wọ́n sì yìnbọn pààyàn nílé òun tí wọ́n bà àwọn ohun ìní òun jẹ́. Ó ní kí wọ́n bá òun gba owó náà lọ́wọ́ wọn kí òun lè fi tún àwọn nǹkan òun tí wọ́n ti bàjẹ́ ṣe kó sì jẹ́ bí owó ìyà tí wọ́n fi jẹ òun àti àwọn èèyàn òun láì nídìí pẹ̀lú ìdààmú oríṣiríṣi tí wọ́n kó bá àwọn. Ó pe àwọn DSS lẹ́jọ́. Bẹ́ẹ̀ ló pe mínísítà ètò ìdájọ́ àti amòfin àgbà ilẹ̀ wa nígbà náà Abubakar Malami lẹ́jọ́. Lẹ́jọ́ náà bá bẹ̀rẹ̀ pẹrẹwu. Àwọn olùjẹ́jọ́ náà sì rán èèyàn lọ táwọn lọ́ọ̀yà wọn sì ń sòyìnbó fìntìfìntì. Àmọ́ nígbẹ̀yìn ẹ̀bi lewúrẹ́ jẹbọ̀ nísọ èrè. Adájọ́ yẹ gbogbo ìwé àlàyé wọn wò. Ó bá kòròfo níbẹ̀ ó sì rí pé kọ̀hún bí aago ṣọ́ọ̀ṣì láwọn àwíjàre tó ń ti ẹnu wọn jáde kàkà kó sì jẹ́ àwíjàre àwíjẹ̀bi ni. Bẹ́ẹ̀ ló jẹ́ nílé ẹjọ́ gíga Ìbàdàn yìí lọ́jọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2021
adájọ́ Ládìran Akíntọ́lá dá àwọn DSS àti ìjọba Nàìjíríà lẹ́bi ó sì ní kí wọ́n san 20 bílíọ̀nù náírà fún Sunday Ìgbòho nítorí ohun tí kò dáa ni wọ́n ṣe sí i. ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 28 oṣù kejì ọdún 2022 àwọn Màlàmí àti DSS lórúkọ ìjọba Buhari ìgbà náà gba ilé ẹjọ́ lọ wọ́n láwọn kò lè sanwó náà pé àwọn ò ní san. ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn bá dájọ́ náà ní 30 oṣù kẹjọ August 30, 2022 adájọ́ Muslim Hassan sì dájọ́ náà pé kí wọ́n má sanwó kankan fún Sunday Ìgbòho jàre. ọ̀rọ̀ náà ló ń pàápàá ti wá rò papọ̀ báyìí torí bí wọ́n ti gbọ́n nílé àlè ni wọ́n gbọ́n nílé ọkọ bí ọmọ bá sì gbọ́n ọgbọ́n kíkú lẹ́ẹ̀rùn bàbá rẹ̀ náà yóò já ọgbọ́n sísìn sípadò ní kò jù bẹ́ẹ̀ lọ. Ìgbòho náà ti ro gbogbo ẹ̀ papọ̀ ó sì ti gba ilé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa lọ báyìí. ó ní káwọn èèyàn náà bá òun gba owó òun lọ́wọ́ wọn ìyà ọ̀nà méjì ò ságbọ́dọ̀ jòkó bó òun ò sì ní gbà kí àwọn alágbára Nàìjíríà fọwọ́ ọlá gbá òun lẹ́nu. níbi tí ọ̀rọ̀ dé dúró náà nìyẹn. Ọláyíwọlá Alága ló tọpinpin ọ̀rọ̀ ọ̀hún fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú etí gbọ́ o.